السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أنصتوا لله تقول الله على القرآن وفي أباك. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وأولئك هم المفلحون صدق الله العظيم. ẹja agbọ́lọ́hún tóbi dáadáa. Allahu akbar. lẹ́nu àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ ní kalẹ̀ ọ̀nàlọ́hún bá aṣàlékún àlùbáríkà. àmín. ẹja ṣe àmì fún wọn. ẹja ní àmì náà dáadáa. àmín. ìwọ tó bá mọ̀ pé kúrẹ́ánù lè bí yá ọ̀rọ̀ yẹn ní Allahu akbar. Allahu akbar. ó mọ̀ pé gbogbo bùkátà rẹ pátá kò sí ohun tó lè yanjú ẹ̀ tó ju kùránì lọ ní sallallahu alayhi wa sallam. ẹja ní sallallahu alayhi wa sallam lẹ́ẹ̀kan sí. sallallahu alayhi wa sallam. ẹni tó bá wá dúró ti kùránì náà ní kùránì náà à ń mọ̀ rí. ó gbọ́ wọ́n tó mọ̀ pé kùránì ó bí ọ̀rọ̀ rẹ máa mú sàrà kùránì bọ̀. máa mú sàrà kùránì bọ̀ lẹ́ẹ̀kan náà. amira ẹ̀yin ni ẹ síwájú. amira general amira public amira general gbogbo yín ó yá lẹ́ẹ̀kan náà kí gbogbo wa máa mú sàrà kùránì wa bọ̀ àwọn onílùdà. Ya Rabbi faghfir li qariha wa samiha. Akíwọlé bàbá wa bàbá àdínì Sahibul Bayan. Wal muslimina jami'an hayna ma hadaru. Bàbá wa Abdulhakim Taiwo Adeniyi Aba gbogbo alẹ́ kan náà sàrà al-Qur'an ẹja àbá gbogbo. Ọlọ́run kò forí já wọn. Ó yẹ jẹ́ a máa débẹ̀ owó al-Qur'an. Olùkàkùnrin àánú rẹ̀. Ó yẹ lẹ́ àwa ti Kòròdú ìdẹ́bí fa.
ọlọ́run kò Ó wà Al-Qur'an. forí já wọn. ó wà Al-Qur'an. olùkọ́ ọkùnrin àánú rẹ̀ àti gbogbo mùsùlùmí tó ń bẹ lágbàáyé pátá àti gbogbo mùsùlùmọ́ tó ń bẹ lágbàáyé. pátá. ọlọ́run má ṣe wọlé Al-Qur'an bùkátà ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá wa bíyà rẹ̀. àmín. La hawla wala quwwata. illa billah. a máa gé ní kéékèèké.